ẹlẹ́bẹ̀rin èèyàn wa tó ń gbọ́ wa tó ń gbádùn ètò yín ètò wa ìròyìn yàjóyàjó nínú ilé láti ìkànnì Jígí Alára ìkànnì 15 ilé ìtọ́kalẹ̀ sí Àwọ̀tán Ìbàdàn. Orímádégún Àyìndé lórúkọ tèmi. Àtíkù sọ òkò ọ̀rọ̀ sí Tinubu. Ẹni tí í ṣe igbákejì ààrẹ tẹ́lẹ̀ tó tún jẹ́ olùdíje fún ipò ààrẹ lọ́dún 2023 fẹ́gbẹ́ òṣèlú PDP Alhaji Atiku Abubakar ti sọ òkò ọ̀rọ̀ ránṣẹ́ sí ààrẹ Tinubu látàrí àwọn ọ̀rọ̀ ìtànjẹ tó ń sọ lórí ètò ìṣèjọba rẹ̀. Alhaji Atiku Abubakar nígbà tó ń sọ̀rọ̀ láti ẹnu agbẹnusọ rẹ̀ lórí ọ̀rọ̀ ìbáraàlú sọ̀rọ̀, ọ̀gbẹ́ni Frank Shaibu ṣàlàyé wípé bí ààrẹ Tinubu yóò bá jẹ́ ẹni tó ń léwájú, ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú àpẹẹrẹ rere nípa ìṣe, kì í ṣe irú ìṣesí orí ahọ́n nìkan. Atiku ní lóòótọ́ ló dáa bí ààrẹ ṣe ń polongo gbígbé ohun èlò tá a bá ṣe lábẹ́lé lárugẹ, ṣùgbọ́n eléyìí kò tó, kò sì dàbí kí ìfẹsẹ̀múlẹ̀ ọ̀rọ̀ yìí ó wá láti ọ̀dọ̀ ìgbìmọ̀ aláṣẹ pàápàá ààrẹ Tinubu fúnra rẹ̀ nípa fífòpin sí lílọ máa gba ìwòsàn nílẹ̀ òkèèrè lóòrèkóòrè. Eléyìí yóò jẹ́ kí ìdàgbàsókè tó nítumọ̀ ó dé bá àwọn ilé ìwòsàn wa gbogbo bíi LUTH, ilé ìwòsàn ìjọba l'Àbújá àti UCH nìbàdàn. Ó ní bí ààrẹ bá fi lè máa gba ìwòsàn tàbí ṣe àyẹ̀wò nírú àwọn ilé ìwòsàn wọ̀nyí, yóò dín ìnákúnà owó kù fún à ń gbàwòsàn lókè òkun, yóò sì pa ní dandan fún àwọn ìgbìmọ̀ aláṣẹ yòókù láti ṣe bẹ́ẹ̀. Yàtọ̀ sí eléyìí, Àtíkù sọ̀rọ̀ síwájú sí wípé ààrẹ Tinubu gbọ́dọ̀ mú ní ọ̀kúnkúndùn nípa lílo àwọn ọkọ̀ tá à ń pèsè lábẹ́lé léyìí tí yóò mú kí ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà ó tó rú gọ́gọ́ sí i. Ó ní kì í ṣe fífòfin de àwọn ohun tí wọ́n ń kó wọlé láti òkè òkun nìkan lọ́nà àbáyọ sí ìṣòro tó dé bá ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà, àti wípé bí ààrẹ Tinubu bá fi kùnà láti gbé àwọn ìgbésẹ̀ yìí, bí ìgbà tí èèyàn ń pa láẹnu lásán ni, ọ̀rọ̀ orí ahọ́n ni yóò máa já mọ́. Ó ní pẹ̀lú bí ìjọba Tinubu ṣe kúndùn láti máa ṣe ìgbélárugẹ fún àwọn nǹkan òkèèrè tó sì ń sọ fún aráàlú kí wọ́n ní ìfaradà yìí ń jọ àìṣòtítọ́ nínú ìjọba rẹ̀. Àríjù báyìí lọ fún tòní lórí ìròyìn yàjóyàjó tí ó ń kànlẹ̀kùn yín nílé iṣẹ́ Jígí Alára. Orímádégún Àyìndé lórúkọ tèmi. Ó tún dìgbà kan náà. Ìkànnì Jígí Alára 15, bàbá gbogbo.